Ṣàǹgbọ́, we are live now at ọjà ọ̀dàn ní express ọjà ọ̀dàn lọ sí Wùnbẹ́. Òun la ti ń ṣe live yìí. Ṣátìrì wọ́n jẹ́ kó yé wa wípé tòmátò Yorùbá ni. Àwọn Fúlàní máa wá ń rà lọ́wọ́ àwọn máa lọ tún tà. Gbogbo wa tó ń sọ wípé ẹ máa gbọ́ bẹ́ẹ̀ ṣàlàyé kankan. ẹ ti rí. Ẹ máa gbọ́ wọ́n jẹ́ kó yé mi pé 3,500 4,000 làwọn máa ń ta pẹ̀rẹ̀ bó tá a bá fẹ́ rà ní ìgboro lọ́dọ̀ wa ta 10,000 40,000 ìgbà ní 8,000. Ṣàǹgbọ́, iye tí wọ́n ń tà ní. àwọn fún Haúsá yìí máa ń rà ní 3,000 4,000 bọ̀ tẹ́ bá fẹ́ lọ rà ní mile 12 báyìí apẹ̀rẹ̀ tẹ́ ń wo ilé ọmọ máa ta fún yín ní 14,000 8,000 àwọ̀dẹ̀lá ní gbogbo àwọn nǹkan yìí o according to gbogbo nǹkan tó ń sọ́ọ̀sìn. Ṣàǹgbọ́, ẹ̀yin tẹ́ ní a lè dáko a lè ṣàgbẹ̀ ẹ máa bá ń ṣí ẹ̀ ẹgbọ́ tọ́rọ̀ bá di pé a fẹ́ sọ̀rọ̀ lórí iyán àgbẹ̀ lónìí Yorùbá lónìí. Ṣàǹgbọ́, so tá a bá fẹ́ di ipá kí ṣe nǹkan kankan àgbẹ̀ lónìí lọ́wọ́. Ṣàǹgbọ́, so tó bá yẹ pé nípa ọ̀rọ̀ alákadé àwa la ní. Ṣàǹgbọ́, so Haúsá olóore kankan tó ń ṣe wá ẹ jẹ́ kó máa lọ kó ní kálukú dá wà lọ́tọ̀ọ̀tọ̀. Ẹ ti rí gbogbo ẹ̀ ẹ máa bá wa share kẹ́ máa bá wa like love share ẹ máa bá wa ṣe kẹ́ máa bá wa pín káàkiri ẹ share gan kó máa káàkiri gbogbo àwọn ẹlẹ́nu òṣì tọ́ni tá a bá dá dúró ṣáà lè dáko kí la fẹ́ jẹ ṣáà lè ṣàgbẹ̀ ẹ ti rí tòmátò làlúkà ń jẹ ẹ ti rí àlúkà ń jẹ tòmátò ẹ ti rí láwọn èèyàn mi Iron Lady ọjà ọ̀dàn tòmátò náà ń jẹ yìí ẹ ti rí ẹ̀yin tẹ́ láàní tòmátò ọ̀dọ̀ wa náà ti wá ń koná ló ń ta lówó gelemọ fún wa ìwọ tó bá fẹ́ rà kọ́ńtàtì mi màá fún ẹ ní bí wàá ṣe máa láwọn gbogbo nǹkan yìí rà díẹ̀ mi nínú àfọ̀já Trump kẹjẹ ká mọ̀ ẹ ti rí gbogbo ẹ̀ ńlẹ̀ ó pọ̀ lẹ́bi yẹ̀pẹ̀ ó ń ṣe bí nìkan o ṣé rí gbogbo ọ̀nà yìí láti ọjà ọ̀dàn títí lọ dé Wùnbẹ́ náà tó sí ibi nìkan láti bí títí Ìpòbẹ ládé bọ́dà Nàìjíríà sí Benin Republic gbogbo ẹ̀ ló wà ibi nìkan la kàn ti láǹfààní àti dúró yá ni. Ẹ̀yin ìyá mi Ọlọ́run á ṣe ẹ jèrè ẹ fèrè jẹ̀kọ ẹ ní ṣe lásán lógo Ọlọ́run ẹ kú iṣẹ́.